Bàbá kan tún lọ. Ọmọ elédè o, mo fẹ́ pè mí orí tuntun. Bàbá nàbọ̀ náà pè mí alálùbáríkà o. Èmi ni Olúwa tó fún mi lẹ́bùn mi. Àwa kọ́ Olúwa tó ló fún wa lẹ́bùn wa. Àgbàdo ńlá fi ẹ̀pẹ̀ lọ́wọ́ Olúwa. Àdúrà ọkọ̀ lọ́dún gbégbélé. Ọ̀rọ̀ rẹ̀ ọkọ̀ lọ́dọ̀ ọkọ̀ sọ̀rọ̀ lọ́wọ́. Mo ní láti lọ aláìmáa lọ.
ó lọ lọ nílé ìtura kó lọ àìsàn. Bẹ́ẹ̀ náà ó ṣe kún mi ó ṣe fún iṣẹ́ bá October 6 ọlọ́jọ́ yìí èyí tó ń bọ̀ lọ́dún wálé báwo la ṣe máa ṣe October 6 ó yẹ ká dẹ̀ mú nǹkan ó yẹ ká jẹja ó dẹ̀ yẹ ká tún bomi ó yẹ ká bomi ó ṣe Benados ṣòtúrọ̀ ẹgbẹ́ ṣàfihàn ayọ̀mọ́ mi kò lè yí padà agbára mi kò lè yí padà wá ṣe. Ayọ̀mọ́ mi kò lè yí padà láyé, agbára mi kò lè yí padà wá ṣe. Benados agbára mi kò lè yí padà ayọ̀mọ́ mi kò lè yí padà wá ṣe gbọ́dọ̀.